Mo kí yín o ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi pé ẹ káalẹ́ ẹ káàsán ẹ káàárọ̀ lásìkò tẹ́ ẹ fi ń gbọ́ wa pé etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di o bákan náà ojú tẹ́ ẹ fi ń rí wa kò ní fọ́ àwa láwọn máa wá ẹ̀yin náà láwọn máa bá ẹ wò ó babaláwo kan mà ló tẹ̀lé ọ̀rọ̀ bíbélì o tó sọ pé tàbí ká sọ pọ́nrọ̀ Yorùbá tó sọ pé kọ́kọ́ fi iná jóra ẹ náà kó o tó fi jó ọmọ làkejì yẹn ṣùgbọ́n babaláwo yóò wá mọ̀ pé iná yẹn máa ti díjò ẹ̀wọ̀ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ó ti ṣẹlẹ̀ ṣé ká sọ pé ewé sunko ni àbí ká sọ wípé ó lọ́wọ́ kan àgbà nínú lórí ọ̀rọ̀ babaláwo tó fẹ́ dán iṣẹ́ wò lára rẹ̀ ó ṣoògùn ayẹta ó fẹ́ dán oògùn ayẹta yìí wò bóyá ó ti jẹ́ àbí kò tí ì jẹ́ bó ṣe gbé ìbọn tó kọjú ìbọn lura ẹni yẹn o ṣe rí kẹ́ù tó máa dún báyìí ẹ̀yin ìyá mi bàbá mi pẹ̀lú ògo Ọlọ́run ilé ìwòsàn ló lajú sí ìṣọ́kìú ilé ìwòsàn ló ti bára ẹ o lẹ́yìn tó ti ṣe kẹ́ù ilé ìwòsàn ló lajú sí ó ga ẹ wá wo ibi tí ọ̀rọ̀ àwọn àgbà ti ṣe báyìí òwe àwọn àgbà tó sọ pé oògùn ló lọ́jọ́ kan ìpọ́njú orí ẹni ṣáà ló lọ́jọ́ gbogbo kórìí máa kó wa yọ ní o àbí ká sọ pé wẹ́sùn kò dẹ̀ tún ni nítorí nǹkan tí babaláwo yóò lérò òun ló bá àti pé ibi tí ò lérò pé ó ti máa bára ẹ̀ ló ti bára rẹ̀ èrò rẹ̀ ni pé bó ṣe yìn tán kó tún dúró láì mọ̀ pé ẹsẹ̀ ti kúrò nílẹ̀ ìṣẹ̀lẹ̀ ní ìlú Àbújá bẹ́ẹ̀ ni o ìlú Àbújá níṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ níbi tí babaláwo ti ń dánṣẹ́ wò kẹ́ ẹ̀ lè rí wípé ìwọ tó ń lò ṣe nǹkan rí dájú kó o rí pé o confirm ẹ̀ kò tiẹ̀ wá confirm ẹ̀ lọ confirm ẹ̀ lára rẹ̀ pẹ́ ṣé ẹ mọ̀ wípé bí a ṣe ń sọ yìí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ó kọjá bẹ́ẹ̀ pàápàá jùlọ lórí ọ̀rọ̀ àwọn aláboyún wa bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ló ti fẹ̀mí ẹ̀ ṣòfò níbi ìgbà tí wọ́n ń bímọ látàrí ilé ìwòsàn tí ò dára látàrí ilé ìwòsàn tí ò pé látàrí irinṣẹ́ àti èròjà tí kò pé ṣé ìtọ́ ṣiṣẹ́ abẹ fún tó gbàgbé sísọ́ọ̀sì sí níkùn la fẹ́ sọ ni àfi kí orí kó máa kó wa yọ o ẹ̀rí gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo ìwọ́n Nàìjíríà ẹ̀yin ni àfi kórí kó máa ṣọ́ wa ni o àfi kórí kó máa ṣọ́ wa ni tí gbogbo yín bá mọ arábìnrin kan ìyẹn Yusuf Sharma ṣe é mọ̀ wípé ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ sí arábìnrin yìí tó dẹ̀ jẹ́ wípé orí ló kó o yọ ṣe ni àwọn ajínigbé wọ́n wọlé tọ̀ arábìnrin yìí ni o àwọn ajínigbé wọlé tọ̀ ọ́ débi pé èrò wọn ni pé láti wá pa á tàbí kó jí i gbé lọ ṣùgbọ́n sí ìyàlẹ́nu orí tó kó o yọ ni àsìkò táwọn ajínigbé yìí máa wá ó bọ́ sásìkò tó jẹ́ pé òun ò sí nílé òun wà ní ilé ìwòsàn nígbà yẹn abẹ́rẹ́ Ọlọ́run ẹ̀rí pé tọ́lọ́run bá fẹ́ kóyàn yọ nǹkan kékeré náà ló máa tì sí ẹ tó máa fi kú ẹ yọ ìṣẹ̀lẹ̀ nígbà tí òun ò sí nílé láì mọ̀ pé Ọlọ́run fi dóòlà ẹ̀mí ẹ̀ ni àfikún Ọlọ́run kó máa ṣọ́ wa ṣùgbọ́n o Yorùbá tó sọ pé atakóró wọnú àdó kò lè kọ́mọ rẹ̀ wọ́ òun ló ṣẹlẹ̀ sẹ́rẹ̀ Aisha gbogbo yín lè máa mọ Aisha Zainab Chef Sharma arábìnrin yẹn ṣe é rí wọ́n padà kó ọmọ rẹ̀ mẹ́rin àwọn ajínigbé yìí padà kó ọmọ rẹ̀ mẹ́rin àwọn ọmọ tí wọ́n bá ń lé làwọn ajínigbé yìí padà jí gbé àfikọ́ Ọlọ́run kó máa ṣọ́ wa ní o àfikọ́ Ọlọ́run kó gbà wá rí nítorí wọ́n ṣàfẹ́rí wípé wọ́n fẹ́ mú arábìnrin yìí wálẹ̀ ṣé mọ̀ pé òun náà ti jẹ́ kó yé wọn tẹ́lẹ̀ pé ihun tó bá gbà ní o òun ò kí ẹ̀ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí ó dàbí pé àtàkóró wọnú àdó ni kò lè gbé ọmọ ẹ̀ wọ́
ṣẹ́dẹ̀ mọ̀ pé Aisha Zainab jẹ́ kó yàwó èèyàn wípé inú ìbànújẹ́ lòun wà o, àbí ta ló máa ṣe tí ò ní sínú ìbànújẹ́? ọmọ tó bí tó dẹ̀ jẹ́ pé best chef ni, ṣó fẹ́ lọ máa dáná fún àwọn agbésùmọ̀mí ni. ṣẹ́ẹ̀dẹ̀ wá rí àwọn ajínigbé yìí, wọ́n ti béèrè ransom o, wọ́n ti béèrè ransom as usual bí wọ́n ṣe máa ń ṣe. wọ́n béèrè pé àfi tí Aisha bá fẹ́ rí àwọn ọmọ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin ó ní láti lè lọ mú 1,100,000 naira which is 300 million, àbí lẹ́yìn Yorùbá ṣe pé fún wa 300 million ni wọ́n ní kí Aisha lọ wá tí ó bá fẹ́ fojú gan ni àwọn ọmọ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin tó kù, àfi kó lọ mú 300 million. Jésù, níbo ni kò ti rí? Ọlọ́run ṣàánú wa. wọ́n jí ọmọ ẹ̀ mẹ́ta, ìyẹn mẹ́rin which is ọmọbìnrin mẹ́ta àti ọmọ kékeré kan ọkùnrin which is ọmọ ọdún méjì ni ọmọkùnrin tí wọ́n jí gbé yìí, wọ́n dẹ̀ jí ọmọ obìnrin ẹ̀ mẹ́ta. ìṣẹ̀lẹ̀ ní ìlú Kaduna, bẹ́ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ ní ìlú Kaduna, àfi kórí kó máa ṣọ́ wa. lọ́wọ́lọ́wọ́ báyìí ìṣẹ̀lẹ̀ yìí ti dá wàhálà lẹ̀ ní láàkàn àwọn èèyàn, ìyẹn ní ìlú àríwá, ìyẹn ní north, wípé nígbà tó tún ti wọlé Aisha Zainab àfikọ́ lọ́hùn kó máa gbà wá ní o. ẹ̀wẹ̀ ìyá mi ẹ̀yin bàbá mi, Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. ṣé ti dídì tá a fi sọ pé ẹ jẹ́ ká gba òmìnira wa, ẹ jẹ́ ká bọ́ lọ́wọ́ oko ẹrú. ṣe rí ní nọ́ọ̀tì lọ ti ń ṣe irú ìṣẹ̀lẹ̀ báyìí o, mélòó rú ẹ̀ tó ti ṣe ńlẹ̀ Yorùbá. ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹ jẹ́ ká gbọ́ nǹkan táwọn èèyàn sọ. Yorùbá nation ló lè ṣe o, òmìnira ilẹ̀ Yorùbá, bẹ́ẹ̀ ni òun ló jẹ wá lógún. ọ̀kan tiẹ̀ ní Ọlọ́run máa ló lóògùn. ṣé ká sọ pé ọ̀rọ̀ babaláwo ẹ̀ kan, ṣé ká pè sọ pé àṣẹ ni ó ṣe ra rẹ̀ ni? Yorùbá nation la fẹ́ o, orílẹ̀-èdè Yorùbá ló jẹ wá lógún. ṣé ká sọ pé ó fẹ́ para ẹni, àbí ká sọ pé ewé rẹ̀ sunko? ìròyìn ńlá níná, Yorùbá nation ló lè ṣe. oríṣiríṣi ló ṣẹlẹ̀ gbogbo èyí tẹ́ jókòó ti wọ́n Nàìjíríà, àbí ṣe ti rí pé lára yín kan ló tún ti fall into victim yìí. bẹ́ẹ̀ ni o, àfikún Ọlọ́run kó ṣọ́ wa, Ọlọ́run kó gbà wá. ọ̀kan tiẹ̀ ní I still believe he should be severely punished for breaking the law even when he is still in hospital. ìyẹn babaláwo yẹn ni wípé ó jẹ́ kí wọ́n ṣèdájọ́ ẹ̀ nítorí ká sọ pé ó ń pinnu láti fẹ́ pa ara ẹ̀ ni, àbí kí ni ká sọ? Does he not know that only Fulani herdsmen are empowered to carry and use firearm? àbí ẹ̀rí orílẹ̀-èdè Nàìjíríà wọ́n láwọn Fúlàní nìkan ló láǹfààní àti máa gbébọn kiri o, pẹ̀lú àwọn agbésùmọ̀mí ni wọ́n lè máa gbébọn kiri lórílẹ̀-èdè Nàìjíríà. ìdí nìyí tó fi jẹ́ pé ìjọba ń gba owó tó pọ̀ lọ́wọ́ wọn lẹ́yìn tí wọ́n bá ti pa ọ̀gọ̀rọ̀ èèyàn. ẹ̀wẹ̀ ìyá mi bàbá mi bá a ṣe ẹ like ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ yíyàwó èèyàn pé Yorùbá nation ó dàbọ̀.